tó adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run a tún tẹ̀síwájú nínú ọ̀rọ̀ Ọlọ́run fún tòní. Ìránṣẹ́ Ọlọ́run ti wà pẹ̀lú mi tátùjọ máa tẹ̀síwájú nínú ẹ̀kọ́ ọ̀rọ̀ Bíbélì. Ẹ̀yin ará ilé ẹ bá mi kí ajínrere tí gbogbo èèyàn mọ̀ sí evangelist Bankole káàbọ̀ sórí ètò. Ṣé dáadáa lè dé sẹ́yìn? Ẹ ṣé olóòtú. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run alààyè. Olúwa ṣeun. Ká mú ní pẹrẹwu báyìí. Olúwa ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Ẹ jẹ́ díjú ẹ jẹ́ gbàdúrà orúkọ Jésù. Àmín. Orúkọ Jésù. Àmín. Ọlọ́run tí ó pọ̀ ní ipá àti agbára. Ọba tí ń jẹ́ èmi ni má ṣe bẹ̀rù. Ẹ̀yin náà ni lánàá, ẹ̀yin ni lónìí, ẹ̀yin ni títí ayérayé. Èmi á máa sọ fún àwọn ènìyàn pé kì í gbọ́lidé, pé kì í travel, pé kò sí kúrò lórí ìtẹ́. Bàbá gbẹ̀yìngà Olúwa gba ọpẹ́ wa. Ọlọ́run tí ó lọ kọ́re kése lórúkọ Jésù Olúwa gba ìyìn wa. Ẹ̀mí mímọ́ gba ọpẹ́ wa. Ọlọ́run ayérayé ẹ̀yin lẹ tún dá wa sí láti rí ọjọ́ ìní. Bàbá àti gbogbo àwọn tí ń gbọ́ mi nílé. Bàbá gbẹ̀yìngà Olúwa gba ọpẹ́ wa. Nítorí bí ẹ ó ṣiṣẹ́ ìyanu lónìí nínú ayé àwọn ènìyàn tó bí ẹ ó sì náwó agbára ẹ̀yin Ọlọ́run alààyè ò rán ọ̀ràn yín jáde ẹ ó sì fi wo àwọn ènìyàn sàn ní gbogbo ayé wọn ó sì gba ìmúláradá nítorí pé ẹ̀yin Ọlọ́run alààyè ó ṣiṣẹ́ rírí ẹ ó ṣiṣẹ́ àìrí ẹ ó sì gba ògo ní forúkọ mọ́ yín Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. Olúwa ṣeun ọ̀rọ̀ Ọlọ́run náà ni àwọn olóòtú. Gbogbo àwọn tí ń gbọ́ mi nílé Ọlọ́run rán mi sí ọ lónìí bàbá Ọlọ́run rán mi sí ọ lónìí ìyá. Ìgbà tí oṣù yìí bẹ̀rẹ̀ ní ọjọ́ kìíní nínú oṣù yìí mo wá béè lọ́wọ́ Ọlọ́run mo ní Olúwa ó mà ṣe o mo ní o tún mú rí ọjọ́ òní mo ní o tún mú rí oṣù àṣepé. Ọlọ́run wá sọ pé ọ ní ọmọ má sọ bẹ́ẹ̀ mọ́ ó ní oṣù àṣepé kọ́ ó ní ṣùgbọ́n oṣù ìrànlọ́wọ́ láti òkè wá. Ó wá sọ nǹkan kan fún mi tó yà mí lẹ́nu olórí orílẹ̀-èdè tó wà ń bẹ̀ báyìí nígbà tí wọ́n ṣe àṣepé fún wọ́n sọ ẹ̀hìn ètò ó gba àpèrè ìjọba gbogbo àwọn èèyàn kíkú oríire ṣùgbọ́n ìgbà tó wá yá bí oṣù kan sí a rí pé ó bẹ̀ sí ń sá káàkiri wípé ẹ ràn mí lọ́wọ́ ẹ ràn orílẹ̀-èdè mi lọ́wọ́ ẹ ràn mí lọ́wọ́ ẹ ràn mí lọ́wọ́. Ọlọ́run wá sọ pé ó ní ìrànlọ́wọ́ láti òkè wá là nílò Olúwa ràn wá lọ́wọ́. Àmín. Nígbà tí Ọlọ́run ti fún mi ní àwọn ọ̀rọ̀ wọ̀nyí oríṣiríṣi àwọn ìyanu ló ti ń ṣẹlẹ̀ nínú ayé àwọn ènìyàn. Ọlọ́run gan fúnra ẹ̀ ti dá àrà náà nínú ayé ti tèmi torí pé wọ́n ní olóògùn kan máa ń sọ̀rọ̀ kan wọ́n á béè lọ́wọ́ ẹ̀ ńgbà tó bá ń ta wọ́n á ní ṣé ó ṣe ọ́ rí wọ́n á ní ṣé ó lórí ńgbà tí èèyàn bá wà lórí á mọ̀ pé báyìí ló mà ṣe ń ṣe hùn ṣùgbọ́n èmi rí i ni èmi sì ti rí ẹ mo ti ní ìrírí rẹ̀ pé Ọlọ́run ti bá mi pàdé òun náà ni Ọlọ́run ní pé ń sọ fún ọ lónìí pé ìrànlọ́wọ́ lo nílò láti òkè wá. Ẹ jẹ́ ká wo ìwé àwọn ọba yẹn torí àwọn àkókò wa mo fẹ́ kí ẹ gbọ́ wa dáadáa ní òwúrọ̀ yìí níbikíbi tí ó bá wà ohun tí o nílò ni pé ìrànlọ́wọ́ Ọlọ́run. Ìwé àwọn ọba orí kẹfà ni ìwé àwọn ọba orí kẹfà ẹsẹ̀ 26 Olúwa ràn wá lọ́wọ́. Ìwé àwọn ọba kìíní àbí kejì? Ìwé àwọn ọba kejì. Orí kẹfà ẹsẹ̀ 26 sísàlẹ̀ díẹ̀ sí. Orí kẹfà ẹsẹ̀ 26. Bẹ́ẹ̀ ni ó ní ó sì ṣe tí àwọn ọba Ísírẹ́lì ń kọjá lọ lórí odi obìnrin kan sọkún tọ̀ wá wípé gbà mí Olúwa mi ọba odidi olórí orílẹ̀-èdè ni ó ní gbà mí Olúwa mi ó ní ọba mi ṣáà gbà mí ìwọ nìkan ló lè gbà mí. Ṣùgbọ́n ẹja wa gbọ́ ìbéèrè ìdáhùn ọba wa sọ̀rọ̀ kan tó lé agbára gan tí mo fẹ́ kí a gbọ́. Ní ẹsẹ̀ 27 ó ní òun sì wí pé bí Olúwa kò bá gbà ọ́ níbo lè èmi ó gbé gbà ọ́ láti inú ilẹ̀ ìpakà tàbí láti inú ibi ìfúntí. Ẹ̀rí nǹkan tọ́lọ́run ò bá ràn ọ́ lọ́wọ́ màmá kò sẹ́ni tó lè ràn ọ́ lọ́wọ́ bàbá tọ́lọ́run bá ràn ọ́ lọ́wọ́ kò sẹ́ni tó lè ràn ọ́ lọ́wọ́. Dáfídì sọ̀rọ̀ kan tó yà mí lẹ́nu ó ní èmi yóò gbé ojú mi sórí òkè wọn nì níbo ni ìrànlọ́wọ́ mi yóò ti wá ìrànlọ́wọ́ mi yóò ti ọwọ́ Ọlọ́run wá tó dá ọ̀run àti ayé. Ṣé rí nǹkan tó máa ń fà nínú ìrìnàjò ẹ̀dá ènìyàn ni pé ọ̀pọ̀lọpọ̀ wa a máa ń wojú ènìyàn pé bàbá mi ló máa ràn mí lọ́wọ́ ìyá mi ló máa ràn mí lọ́wọ́ ẹ̀gbọ́n mi yẹn gan-an ni ṣùgbọ́n láì ṣe pé Ọlọ́run ràn án lọ́wọ́ kò sẹ́ni tó lè ràn án lọ́wọ́ ẹ lè jọ máa sùn
kẹjọ máa jí lójoojúmọ́ kò sọ pé kó ràn án lọ́wọ́ o. Kí wàá ní ìdí gan? Wọ́n fẹ́ kí nǹkan kan yé wa lónìí, kí wàá ní ìdí gan tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ pé ìrànlọ́wọ́ jìnnà sí wọn. Àwọn ìdí pọ̀ lọ́pọ̀lọpọ̀. Àkọ́kọ́ ni pé ẹ̀ṣẹ̀. Torí pé nígbà tí Ọlọ́run tó yẹ kó ràn án lọ́wọ́ tí ò bá ràn án lọ́wọ́ á jẹ́ pé o jìnnà sí ni. Kí lohun tó wà nínú ayé rẹ gangan èyí tó ń dí ìrànlọ́wọ́ Ọlọ́run dúró, èyí tó ń dá dúró ní àkókò yìí? Mo fẹ́ kí o ronú rẹ jinlẹ̀. Ẹlòmíì tó bá sọ pé má ṣàgbèrè mọ́ a ní òun lè bára dúró ni. Tó bá sọ fẹ́ ẹlòmíì má parọ́ mọ́ a ní díẹ̀ ni. Tó bá sọ pé ẹlòmíì má yí ìwé mọ́ ní ọ́fíìsì a ní báwo ni òun ṣe fẹ́ jẹun. Ṣùgbọ́n kò mọ̀ pé gbogbo àwọn nǹkan wọ̀nyí Ọlọ́run ń wò ó, àti pé Bíbélì pé Ọlọ́run mọ ọkàn ènìyàn. Ó ní ó mọ̀ pé ó burú jáì, ó ní talẹ́ni tí ó lè mọ̀. Olúwa ràn wá lọ́wọ́. Ọ̀rọ̀ tí a sọ lónìí kò yọ ẹnikẹ́ni lẹ̀, kò yọ ìránṣẹ́ Ọlọ́run lẹ̀, kò yọ olùdásílẹ̀ lẹ̀. Ohun tí mo mọ̀ ni pé Ọlọ́run ni olùrànlọ́wọ́ gbogbo ẹ̀dá alààyè. Ó rọ òjò, ó sì mú kí oòrùn kí ó ràn sí gbogbo orí ènìyàn tó wà nínú ayé. Tẹ́ bá wo ìwé Jeremáyà yẹn náà 38 verse 1 downward, a rí bí agbé odidi Jeremáyà wòlíì àgbáyé ni. A gbé sí ní ihò, wọ́n gbé sí ọ̀nà ọ̀gbun. Bíbélì fi yé wa pé ibẹ̀ ló wà fún àwọn ọjọ́ díẹ̀, ṣùgbọ́n ìrànlọ́wọ́ tí ọ̀dọ̀ Ọlọ́run wà. Hallelujah. Ọlọ́run sì kọ sí ènìyàn kan ìwẹ̀fà ọba wípé lọ bá ọba. Ó sì lọ bá ọba. Ó ní odidi ọkùnrin àgbáyé ni ó máa fẹ́rẹ̀ kù. Ó ní ọba tètè gbé ìgbésẹ̀. Lẹ́sẹ̀kẹsẹ̀ ọba sì sọ pé ó ní ó yá tètè lọ báyìí, sáré tètè. Èmi wá sọ tẹ́lẹ̀ sínú ayé rẹ̀, ohun gbogbo tí ń dìràn lọ́wọ́ ẹ lọ́wọ́ lónìí ẹ máa ka kúrò. Àmín Jésù. Ọlọ́run fúnra ẹ̀ máa ka kúrò. Àmín Jésù. Ṣùgbọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ ìwẹ̀fà ó sì gbé ìgbésẹ̀. Ó yan odidi ọgbọ̀n ènìyàn tí ó lé láti ran Jeremáyà lọ́wọ́, láti fà á lọ́wọ́ sókè. Èmi ò mọ ibi tí ó wà, ọ̀gbun ibi tí ó wà tí ayé gbàgbé rẹ, ṣùgbọ́n lónìí Ọlọ́run máa fà ọ́ lọ́wọ́ sókè. Àmín Jésù. Mo ní Ọlọ́run máa fà ọ́ lọ́wọ́ sókè. Àmín Jésù. Ṣùgbọ́n kí lohun tó lè dènà ìrànlọ́wọ́ rẹ̀? Àkọ́kọ́ la sọ yẹn, ẹ̀ṣẹ̀, ìgbọ́ràn. Nǹkan tí o bá gbọ́ràn, ẹ̀ṣẹ̀ náà ni. Bẹ́ẹ̀ni. Bíbélì sọ pé ó ní tí o bá fetí balẹ̀ gbóhùn Olúwa Ọlọ́run rẹ lónìí. Ẹ máa wo àwọn ìbùkún tó tẹ̀lé. Àwọn àìgbọ́ràn wọ̀nyẹn òun náà ló ń fà á tí ọ̀pọ̀lọpọ̀ wa tí a fi wà ní ìkóríta tí a wà. Ìkejì ni ogun. Tẹ́rí tó bá sọ pé ogun ohun tí ó gùn ni. Ogun ohun tí ó gùn ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ti ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ òun ló ń jà á lógun tó ń dìràn lọ́wọ́ ẹlòmíì. Àwọn èèyàn máa kórìíra rẹ̀. Àwọn ẹlòmíì in fact wọ́n hate ẹ̀. Kí ni pé ẹ̀mí ìkórìíra wà nínú ayé rẹ̀. Ẹlòmíì tó bá kù díẹ̀ kí ìyanu rẹ̀ ó dé, a kàn láàlá kan mọ́jú, a rí i pé ó tán nìyẹn. Ẹlòmíì a kàn rí i pé bó aláǹtakùn nǹkan tí ò tó nǹkan á sì kọ́ lójú, àwọn ire tó ń bọ̀ wọ́n á sì gbà á dànù. Kí nìdí? Àwọn ogun ìdíwọ́ àwọn ló ń di lọ́wọ́, kò gbà pé kí ìrànlọ́wọ́ Ọlọ́run kó wá kàn. Ṣùgbọ́n ohun tó bá ń di ìrànlọ́wọ́ Ọlọ́run nínú ayé ẹ lónìí, iná ẹ̀mí mímọ́ máa gbọ̀n kúrò. Àmín Jésù. Mo ní iná ẹ̀mí mímọ́ máa gbọ̀n kúrò. Àmín Jésù. Mo fẹ́ kí òye nǹkan kan wáyé wa o. Bíbélì bó ní a ò lè máa tẹ̀síwájú nínú ẹ̀ṣẹ̀ ká ní pé kó oore ọ̀fẹ́ Ọlọ́run kó máa pọ̀ sí, ó ní ká má rí. Ẹ mọ̀ pé ọ̀rọ̀ tó lé agbára ni. Tó bá rí bẹ́ẹ̀ mo fẹ́ kí o wá òye ayé rẹ wò, kí lohun tó lè di ìrànlọ́wọ́ mi gan lọ́wọ́. Àwọn olóyìnbó wá ní kí èèyàn ẹ̀ sáàmì. Èèyàn á yẹ ayé rẹ wò, wàá gbé ara rẹ lórí òṣùwọ̀n. Kí lohun pàtó, níbo gan mo rìn sí, níbo gan mo dé dúró, níbo gan ìkórìtà gan mo wà, kí ni ohun tí mo ṣe lọ́wọ́lọ́wọ́. Wàá pe ara rẹ jókòó, wàá ronú dáadáa, wàá sun orin tí àwọn ọmọkùnrin máa ń sùn, wàá sun lẹ́ẹ̀mejì mẹ́ta. A ní bí báwo gangan kí ni ìkórìtà tí mo wà, kí lohun tó ń ṣe mí gan, kí lohun tó ń ṣẹlẹ̀ sí mi. Then wàá lè gbé ìgbésẹ̀, àwọn ìgbésẹ̀ tó máa gbé bóyá ẹ̀ṣẹ̀ ni o, wàá lè sọ fún Ọlọ́run, wàá lè bá Ọlọ́run làjà, wàá lè sọ fún pé Olúwa mo ti ṣe tán láti gbà ọ́ sínú ayé mi, láti fi gbogbo rẹ̀ fún ọ. Olúwa ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Àmín àmín lórúkọ Jésù. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. Tá a bá wo bá ti ṣe bẹ̀rẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run, arábìnrin náà ṣé eléyìí túmọ̀ sí wípé kò sí nǹkan tí olùrànlọ́wọ́ lè ṣe láì jẹ́ wípé Ọlọ́run darí rẹ̀ láti ran ènìyàn lọ́wọ́? Olúwa ràn wá lọ́wọ́. Àmín. Ṣé rí ní ilé ayé tí a wà yìí, mo ti rí oríṣiríṣi pẹ̀lú àwọn ìrírí díẹ̀ tí mo ti rí nínú ìrìn àjò yìí. Kò sí ẹni tó lè ran èèyàn lọ́wọ́ láì ṣe pé Olúwa ràn án lọ́wọ́. Ìbá jẹ́ ọkọ ènìyàn. Ṣé rí mo ti rí ènìyàn tó jẹ́ pé ọkọ ẹ̀ wọ́n jọ ń gbé inú ilé ni, ọkọ sì lówó, ó sì ní àwọn mọ́tò,
ṣùgbọ́n ẹ jẹ́ mọ̀ pé tóbìnrin bá fẹ́ jáde ẹsẹ̀ ló fi ń rìn. Kábíyèsí Olúwa. ṣùgbọ́n ọjọ́ tí Ọlọ́run máa já àjàgà kúrò nínú ayé rẹ̀ ọjọ́ yẹn lọ́kọ́ wá wò títí tí ó ní mo ti ṣẹ̀ ọ́ lọ́pọ̀lọpọ̀ ó ní mo ti ṣẹ̀ èmi délé ó máa kọ́ lọ́jọ́ owó sí àkáǹtì ẹ̀ owó tí mo ń sọ kì í ṣe owó kékeré ó máa kọ́ sọ èmi délé ló sọ ó yá gbé mọ́tò yìí máa wà ẹ máa wò ibo náà gbé pamọ́ sí láti ọjọ́ yìí wọn àtọkọ ni wọ́n sì jọ wà nílé wọ́n jọ ń gbé inú ilé wọ́n jọ ń ṣe ọkọ àti ìyàwó so tí kò sí ẹni tí ó lè ràn lọ́wọ́ láì ṣe pé Ọlọ́run ràn lọ́wọ́. Kò sí olùrànlọ́wọ́ kankan láì jẹ́ wípé Olúwa dìde ìrànwọ́. Ṣùgbọ́n nígbà tá à ń sọ̀rọ̀ yìí bọ̀ ẹni yàtọ̀ sí ẹ̀ṣẹ̀ tó lè dènà ìrànwọ́ látọ̀dọ̀ Ọlọ́run torí pé ojú Ọlọ́run kò lè rí bẹ́ẹ̀ ni ẹni àwọn ìdààmú àwọn ogun ayé nígbà míì ó máa ń dènà ìrànwọ́. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ máa ń ní ìgbàgbọ́ wípé nígbà tí mo ti mọ Ọlọ́run tí mi ò bá Ọlọ́run tèmi àti Ọlọ́run wà ní dáadáa àjọrẹ̀ ara wa níwọ̀nba ọgbọ́n àtọpọlọ tó ní ṣé ó tún yẹ kí ogun bóyá ogun abínibí ni bóyá ogun ìdílé ni àbí nǹkan kan ṣé ó yẹ kó tún borí irú ẹni bẹ́ẹ̀. ẹ ṣe olóòtú Bíbélì sọ pé ó ní ìjọba ọ̀run ó di àfi agbára wọ̀ ìjọba ayé gan ó tún di àfi agbára ṣe torí pé láì ṣe pé ènìyàn gba àdúrà nínú ayé tí a wà yìí ẹ máa wo odidi Jeremáyà ibi tí a kà yẹn wòlíì àgbáyé ni wọ́n jù ú sínú ihò ìgbà tí ìrànlọ́wọ́ Ọlọ́run dé ìgbà ńlá tó fà á lọ́wọ́ sókè so kò sí ènìyàn tí ogun ò lè jà tí ò bá múra dáadáa èèyàn lè wà kó jẹ́ pé kó máa gbàwẹ̀ gan kó máa gbàdúrà ogun sì máa jà kó máa ṣẹ̀ ogun sì máa jà kó tún wà nínú ìgbèkùn síbẹ̀ láì ṣe pé Ọlọ́run fi àṣírí ogun tó ń jà hàn ìdí ni èdè èèyàn gbọ́dọ̀ máa béèrè lọ́wọ́ Ọlọ́run Olúwa ń bo gan ló kù sí. àwọn ìtọ́ni tá à ń sọ yìí àwọn ìtọ́ni ìgbésẹ̀ Olúwa kí ni kí n ṣe ní ìkórìtà báyìí so Ọlọ́run fúnra á sì fi hàn pé báyìí ló kù sí báyìí ni kí ó ṣe ìgbésẹ̀ báyìí ni kí ó gbé á sì gbé ìgbésẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ Olúwa ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. àmín bó bá sì ti gbé àwọn ìgbésẹ̀ yìí nípasẹ̀ bí ẹ̀mí Ọlọ́run bá ṣe tọ́ ọ sọ́nà ó di dandan kí a sì rí ìyanu Ọlọ́run kí ẹ̀rí ńlá kó tẹ̀lé ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ fún àǹfààní ọ̀pọ̀lọpọ̀ tó ń wò wá tó jẹ́ wípé àwọn náà wọ́n ṣetán láti fi ayé wọn fún Kristi wọ́n ṣetán láti sá fún ẹ̀ṣẹ̀ lóòótọ́ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ni ó kàn máa ń wò pé kíní yìí ó ti gẹ́gẹ́ báwọn olóyìnbó ṣe máa sọ ó ti simple jù ọ̀pọ̀lọpọ̀ láàrò pé bàbá àti ìgòkè ká sọ̀kalẹ̀ àti lè rí ojú Ọlọ́run wọ́n tẹ́ bá ń sọ fẹ́ lómi pé nínú yàrá bíi tẹ́ wà tẹ́ ti ń gbé wò wáyìí ẹ lè kúnlẹ̀ láàrin ìwà àtọlọ́run ni tẹ́ ẹ sì làjà tẹ́ ẹ sì bẹ̀rẹ̀ ìgbésí ayé tuntun pẹ̀lú Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ á wò pé ṣé just like that tí wọn báyìí ti rí ìjì kó jà kí náà ó ṣẹ́yọ nǹkan kan pé àti ìrí ojú Ọlọ́run ṣùgbọ́n nípasẹ̀ ìtọ́ni Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ tó ń wò wá tó jẹ́ pé wọ́n ti ní ìkòjú pẹ̀lú Ọlọ́run tàbí pẹ̀lú agbára Ọlọ́run màá fẹ́ kí a fi àdúrà ìjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ fi pè wọ́n wá sí Olúwa ràn wá lọ́wọ́ lórúkọ Jésù ṣẹ́rí kò sí ibi gbogbo tí Ọlọ́run ò sí ní ibi tó wà ní wá máa sọ tẹ̀lé mi bàbá mo tọ̀ ọ́ wá Ọlọ́run ayérayé mo tọ̀ ọ́ wá lónìí èmi mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni mi ò yẹ níwájú rẹ Olúwa dáríjì mi fọ ẹ̀ṣẹ̀ mi mọ́ mo gbà ọ́ sínú ayé mi lónìí ní Olúwa àti olùgbàlà mi bàbá ràn mí lọ́wọ́ láti lè máa rìn níwájú rẹ láti má dá ẹ̀ṣẹ̀ mọ́ láti òní lọ kọ orúkọ mi sínú ìwé yìí jẹ́ kí ayọ̀ ìgbàlà kó wọlé tọ̀ mí wá ní orúkọ Jésù báyìí màá wá gbàdúrà fún orúkọ Jésù orúkọ Jésù Ọlọ́run ayérayé bá wa gẹ́gẹ́ bí àwọn ọmọ yín gẹ́gẹ́ bí wọ́n ti jẹ́wọ́ yín gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà lónìí Olúwa gbà wọ́n Olúwa Ọlọ́run ayérayé mo gbàdúrà pé kẹ́ ẹ kọ orúkọ wọn sínú ìwé yìí kí ẹ sì fọ ẹ̀ṣẹ̀ wọn mọ́ ẹ̀mí ọmọ fúnra rẹ̀ sọ di ọmọ kó wọnú àgọ́ wọn lónìí kó wọnú ayé wọn Olúwa wọnú ọkàn wọn máa bá wọn gbé jẹ́rìí ara rẹ̀ ògo ni fún orúkọ ọmọ yín Jésù Olúwa wa. àmín 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 lórúkọ Jésù mo bá gbogbo ẹni tó bá yẹ kó gba àdúrà yìí pẹ̀lú wa lórí ètò mo bá yín yọ̀ pé ẹ sì kú oríire ẹ káàbọ̀ sí àgbàlá Ọlọ́run alààyè ṣùgbọ́n ó ti ayọ̀ ìgbàlà náà ló ti wọlé tó ọ̀pọ̀lọpọ̀ wá yìí tí wọ́n gba àdúrà yìí ṣùgbọ́n
má tún fẹ́ kẹ́ tún yànyàn náà síwájú sí i àwọn nǹkan tí ó kàn láti ṣe àwọn ìgbésẹ̀ tó kàn láti gbé lẹ́yìn ìdíwọ́ ẹ̀ṣẹ̀. ẹ ṣé olóòtú èèyàn lè sọ pé òun gba Jésù kó jókòó sínú yàrá Bíbélì fún nípa gbígbọ́ ni ìgbàgbọ́ ti ń wá o gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ láti lọ sí àwọn ilé ìjọsìn tí wọ́n ti ń sọ ọ̀rọ̀ òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run àwọn ibi tó jẹ́ bí tí wọ́n ti tọ́ ọ sọ́nà ní ọ̀nà ìjọba ọ̀run tòótọ́ Olúwa ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Àmín Jésù náà láti gbọ́ yìí torí àsìkò lè bá wa fi báwọn èèyàn ṣe lè kàn sí yín láti ti béèrè àwọn ìbéèrè síwájú sí i. ẹ ṣé olóòtú nọ́mbà mi ni 080 677 46499 lẹ́ẹ̀kan sí i. 080 677 46499. ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ fún gbogbo ẹ̀yin tí ẹ ń wò wá lónìí tí ẹ sì jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ máa gbàdúrà kí Kristi wọnú ayé yín wá ẹ máa bá ètò bọ̀ ó sì ní nǹkan kan tí a tún sọ fún yín kó tó di pé àmú gbogbo ẹ̀ wá sí ìdánudúró ṣùgbọ́n ètò Ijó Òwúrọ̀ ń tẹ̀síwájú fún tòní àlọ́lé agbára bá a bá padà dé ìránṣẹ́ Ọlọ́run alààyè kan tún sì wà tí wọ́n tún fi ọ̀rọ̀ Ọlọ́run wọ́n tún fi bọ̀ wá síwájú sí i lẹ́ẹ̀kan sí ẹ kú kalẹ̀.